ṣe ṣùgbọ́n mo sọ fún ẹ pé ó fẹ́ bá mi lọ ṣe nǹkan kan ni. Ẹ wo mami máa bá yín ṣe. Ó wà very very important gan. Dọ́ọ̀dọ̀ rẹ̀ wò kí ló lọ ṣe lọ́dọ̀ rẹ̀ tó. Mami máa sọ fún mi tí bá ti dé. Ọjọ́ mú bọ̀. O tún sọ pé dọ̀là tún mi ṣe. Mami mú bọ̀. Tún mi ṣe. Adúnni. Ṣé Túnmi ṣe ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé òun jáde ni? Mo sọ fún mi. Kò sọ fún ẹ. Mo sọ fún Túnmi ṣe pé ó máa bá mi lọ ṣe nǹkan. Ó dẹ̀ lóun lọ ọ̀dọ̀ rẹ̀ nǹkan. Tó bá dọ̀là àwọn àbáyín ṣe. Ẹ ṣáà ti mọ̀rọ̀ bọ̀dá mi Túnmi ṣe. Tó bá dọ̀là. Ẹ ṣó bójú mu kí Túnmi ṣe máa jáde lọ́nu ilé kó máa sọ pé òun fẹ́ débì kan òun fẹ́ dọ́dọ̀ rẹ̀ nǹkan tí ò ní sọ pàtó ibi tó ń lọ ọlọ́mọ máa jẹ́ ara burú. Mami, ọkùnrin ni. Same old shit, just a different day. Out here trying to get it each and every way. Mama need a house, baby need some shoes. Times are getting hard. Guess what I'ma do? Hustle, hard, hustle, hard. Closed mouths don't get fed on this boulevard. Okay, I'm booked out until August. Show money deposits. See the shit then I cop it. Got by the house note in my pocket. I'm on South Beach with that top off. Bad bitch and her ass off. Something out of that catalog. She introduced to that lockjaw. And I think her name was Lisa. Or maybe it was Sheila. My Chevy's sitting too high. I call that Wiz Khalifa. And I'm all about to do. And it's knocking, yeah, this be that remix. Busty a ride around with that rocket. Nigga, welcome back to my household. We the best, be that logo. 100 grand for that neck glow. All about the dinero, nigga flow so retarded. We be getting all that. Oh, King Wasabi and be me Ross, we did party cause it's the same old shit. Just a different day. Out here trying to get it each and every way. Mama need a house, baby need some shoes. Times are getting hard. Guess what I'ma do? Hustle, hard, hustle. You know I love this nigga. Hard, hustle. I got hard. Closed mouths don't get fed on this boulevard. 24s on my Beamer. Never know when I slide up. 19 in my Nina. When I ride up, 100 deep in that KOD. King of diamonds, that's me. Dropping my beaker, ace knocking my speakers. Last night I counted 1 mil, this morning 150. Pussy niggas can't count me out, don't make me hurt your feelings. I B12. Àlàyé ọlọ́rọ̀ kí ló ṣẹlẹ̀? Ó wà àfà ọlọ́rọ̀. Kí ló ṣẹlẹ̀ ọmọ ọba? Bá a mẹ́rù yẹn rí tètè máa lọ ó ti yẹ. Ọmọ mo yẹ bọ́ta ni wàhálà ẹ̀ ọlọ́run. Àsìn ọgbà lásán wọ̀ látàárọ̀. Àlọ́ yẹ fi mí ẹ̀ mo yẹ bọ́ta padà ń sìn ni. Kí ló dé tí wọ́n nìkan gbogbo ṣòro bíbá gbogbo orí ẹ̀ nìkan ló máa ń wà? Ó kàn máa ń ro bí ro ẹ̀ ṣá etí lásìmọ̀ bá mú ẹ síbi ìdààmú àbí kíkà ìmú ẹ̀ ṣé wọ́n nìkan ni ó máa yọṣẹ́ ẹ̀ yọnu. Wá sí ìyàkọ̀ ló kọ́ yóò sá lọ rọ́ọ̀ṣì bọ́ọ̀lẹ̀ iwájú báńkì báwọn lásìmọ̀ ẹjọ́ dẹ̀ ń bọ́ọ̀lẹ̀ ìbọn ìbùmí so nìyẹn. Wàhálà ẹ̀ ibẹ̀ mọ̀ látàárọ̀. Gbogbo ìgbà ló máa ń mú wọ̀ ni fún wa lówó jà ó tó mọ̀ pé máa san wa máa sọ fún wa pé ọmú ẹ̀. Ọmọ owó ti rù ọ́ lọ. Wo àtúláṣẹ wọn máa yẹ kó padà sí kí lórúkọ ọmú ẹ̀ òṣìwò ló ń wá. Ṣé ara ẹ lẹ́mi mọ́wọ́ tèmi owó lónìí fẹ́ gbà lówó àtọwọ́ sàn owó kí lélẹ̀ 25 gígò lówó tèmi jàre. Àwọn bá mi gbà bẹ́ẹ̀ ni owó dídífàgò tí ì pè ọ́ lọ. Sórí oríta tó wà yóò kéwò bó kéwò máa sanwó títí wa o ti gbọ́ bá mú fígò owó jẹ́ kí n máa lọ. Ọmọ bàbá mi gbà bẹ́ẹ̀ jọ́ tó lọ wàhálà. Gan o
mo dẹ̀ máa ń sọ fún ẹ, ó máa ń fọ́ọ̀mù gan o. Kí ló kàn àti bàbá yẹn tó tún lọ ń bá bàbá yẹn pò? Aláyé kò ń ṣe bẹ́ẹ̀. Kò ń ṣe báwo? Ẹ ṣáà mọ̀ Pàjùkẹ́ máa ń bá mi sọ̀rọ̀, Mojísọ́lá máa ń sọ fún mi kì í ṣe jẹ́jẹ́. That's why gan èmi gan máa ń ṣe jẹ́jẹ́ bàbá mi garage. Bàbá yẹn àti bí bàbá yẹn ṣe jáde sí mi tán, ó yẹ kí mi gan pakú mọ́ bàbá yẹn pé bàbá kí ló ṣe ẹ̀ tó pé máa ń ní sùúrù fún yẹn, ṣáà mọ̀ pé ọ̀rọ̀ tó máa ń bá mi sọ máa ń fọ́lò. Òun kan ló yẹ jáde sí bàbá yẹn tán ni ìyàgò ṣe bẹ́ẹ̀ olórí nọ́mbà 1. Ọ̀gbẹ́ni ìṣòro oríta tó wà yìí má máa ṣe àwọn nǹkan báyẹn ó ti yẹ àṣẹ tí wọ́n látòkè àgbẹ̀dẹ ti sọ fún wa pé everybody wa ká máa ṣe kíni ká máa tọ́kì ká máa nọ́mọ òṣàlẹ̀ fún àgàn tí ń nọ́mọ òṣàlẹ̀ ọ̀gá everybody wa gan ti ń fresh àti fine iná ṣe ń náà èyí ṣe ń rọrùn kẹ́ ṣe bí ọmọ tààdì tọ́lọ́ ní kẹ́ bá já kiri ni ó fún àbò ní bàbá lóhùn sí tí ò ní bàbá yẹn lè. dúró gẹ̀dẹ̀ wá kí ló máa ṣe ń tẹ́ máa ṣe wọn ọmọ ṣé yóò lájú ẹ̀ kí n fi rí wọn ni tẹ́ẹ̀bà yìí máa lo gíláàsì ṣé ráwọn ọ̀gá lókè ni ẹ ráwọn àgbẹ̀dẹ ni ẹ ráwọn poli ẹ ráwọn sego ni ṣé ráwọn MC ẹ ráwọn jàfo ni ẹ rí American boy ni ṣé kí lókì go ni bóyá máa ń ṣe bóyá máa ń fà ẹ yìí máa ń ṣe wọn ọmọ wọn nù ọgbà ẹ ní mọ̀kọ́tọ̀ ẹ̀kẹ́ ṣe wọn pé bá ń gáàjì mọ́ gbà ló ń pè é báyìí wàhálà yìí bàbá yìí wọnú mọ́tò ló ń ké wọ́n sọ fún jẹ́ ìwà ọkọ̀ jẹ́ kó mọ̀ kó wà lẹ̀ ó wà lẹ́yìn sunpa àbálí bàbá lẹ́kùn wọ́n náà máa sunkún pẹ̀lú ètò máa ń ṣe kó bẹ́ẹ̀ lè lọ ìjọba tó tán ò mú nǹkan tó máa ṣe fún ẹ̀ máa lé ẹ̀kọ́ náà gbà ó dàgbò ti yá lọ. Báwo ni? Ṣé bí? Jẹ́ ń tún ẹnu ká mi. Kí ló ṣe? Ìyàwó mi. Tinú. Ń gbọ́ ṣàtìṣẹ́wọ́. Ẹ ṣe pàtẹ ní àìtàn kankan látàárọ̀. Àti ìṣẹ́wọ́. Ẹ wò mo ní ìdòwò. Báyìí tí mo sọ fún ẹ. Ó ní kí n pàdé òun náà, ó lè fẹ́ sanwó fún mi. Owó tí máa fi ṣe náà tí mo ní ìgbà. Tí ẹ̀dùn ṣó ti jẹun? Eléyìí ń ṣọ̀rọ̀ oúnjẹ bí o pa mí for now. A ní mo ní ìdòwò. Oúnjẹ tí ẹ kọ́kọ́ jẹun náà, mo ní 500 pẹ́ mbẹ́ máa fún yín. 500 naira. Ó máa tó ṣe 9 tó máa tó. Ṣé wàá wá jẹun báyìí? Kọ́kọ́ fún mi lówó yẹn náà. Gbà. Ó ṣe. Ṣé wàá jẹ mo ra bírèdì àtẹ̀wálẹ̀? Favourite mi ni. Ó jẹ́ wàá fine. Pure water ńkọ́? Máa fún ẹ pure water. Ẹ wá jẹun mà. Wọ́n fún pure water. Omi jàre méjì péré. Gbà. Ẹ gbà. Ẹ ṣe. Ọ̀rọ̀ náà ti ẹ̀ sún mi. Gbogbo ẹ̀ kàn gbẹ ni. Ṣé òun náà jẹun ká wẹ́rẹ́ mi tà máa rán lóúnjẹ? Wà ókè o. Ó wà òkè bẹ̀ láti máa rán oúnjẹ. Lórí burúkú stop. Ogun ti dé bí àbí. Ìwọ ni lánàá ìwọ ni ilé ni. Kí ni ìṣòro tó ní gan-an sọ fún mi? Ó tún dé bí báyìí ń sìn ó kí ẹ̀wà àti búrẹ́dì mọ́lẹ̀. Ó yá mo ń wẹ ẹ jojú ẹ̀ léra wọn. Ó gbọ́. Pàjú búrẹ́dì dé mẹ́wàá wèrè. Wọ́n ní ọkọ̀ pọ̀ wèrè ní ó yá mo ń wẹ ẹ ó yá dìde straight. Alele olórí burúkú ni ẹ o. Wà á lọ tí bẹ́ẹ̀ bára nínú ẹ ṣe pé Oyin, are you drawing mad or mad is drawing you? Àdúró náà ṣe alẹ́ tí lápá ọmọ ló fẹ́ yà ó lọ́rọ̀ ọgbọ́n tiẹ̀ ni. Ṣé bí gbogbo obìnrin láyé yìí tó bá ní boyfriend àbí tó bá lọ́kùnrin tọkùnrin ẹ bá ń bọ̀ á tọwọ́ bọ pọ́kẹ̀tẹ̀ á tún fún ìyàwó tàbí kó fún girlfriend ẹ lówó ni. Tiẹ̀ ni mo rí rí o nínú tọrọ kọ́bọ̀ tó ń pa ń bí báyìí wàá tún tọwọ́ bọ nú ọjà ẹ wàá tún máa ránjẹ fáwọn olórí burúkú kan ṣé wọ́n ń ṣe ẹ ni. Are you mad or madness is madding you? àlàyé méjì ni ó kò pọ̀ nù. Méjì ok ó yá wèrè ní abiwèrè ló yá ẹ. Dájú mojú oúnjẹ yìí kù fún ni àbí. Ó jẹ́ kù ẹ gbà mí. Wèrè lélẹ́yìn pè mí tí mi bá lógo mo ríran wo mi. Ẹ wo ẹwà tó ti jà lára. Ẹ̀wà tuntun lélẹ́yìí. Ṣáàjẹ́ fún lélẹ̀. Wo búrẹ́dì tó lórí burúkú yẹ̀yẹ̀ ń já. Olórí burúkú yẹ̀yẹ̀ ń já búrẹ́dì olókèlè ikú fún ni. Èló lè mú wọ́n yẹ̀ ló mọ̀ wá.
ẹjọ́ àjọṣe jọjẹ. ìgbàwó wa jọjẹ aláì. ìgbàwó lábẹ́lẹ́bẹ́ òun gbọ́ òun gbọ́. wọ́n mi gbẹ́ gomi gúgù. aláì jọjẹ. omi gúgù. jọjẹ aláì. ẹ ṣàrọ̀ra jẹ́ kó má lọ ayín lọ fún. tí n bá kú lórí ọmọ mo yẹ kú. ìyá aláyọ̀ kì í mọ mi mọ̀ bí a bá tutù. gbogbo ọ̀pẹ ọ̀tà jà bí a bá tà. Àlàyé bọ̀bọ̀ tó wọlé ń sìn yẹn jọ máa bá wa lé o. Kí ló ṣẹlẹ̀? O tún béèrè pé kí ló ṣẹlẹ̀. Ṣé o mọ̀ pé bọ̀bọ̀ tó wà nulẹ̀ yẹn ọlọ́ṣẹ́ ni náà? Bọ̀bọ̀ yẹn tí wọ́n bá fi ọṣẹ àwúre wẹ̀ wà láìkàláì kò lè gbowó. Tó bá ṣe mistake gan pé òun tún wá gbowó gan tó bá máa jàrọ̀ la ọjọ́ ló máa bọ̀ ṣẹ̀. Ìbí mi jẹ́ ṣe wà yìí owó ṣì wà lára mi mo fẹ́ náwó I wan spend this money mi fẹ́ kékeré lọ mú mi. Bàbẹ́ bó ṣe máa jẹ́ nìyẹn ó máa bá wa lé ó máa bá wa lé. Bọ̀ ó ti sanwó alẹ́ fún mi ó fẹ́ ṣe night browsing ni. Ọ̀gbẹ́ni gbàgbé náà you still dey long thing and I no like am. Ṣé wọ́n mọ̀ pé olówó lólówó ni? Bọ̀bọ̀ yẹn ń ṣolówó náà olówó làwọn ọlọ́rọ̀ làwa náà ó dẹ̀ yàtọ̀ sóhun ó dà mo ti bínú tán máa fún ẹ 10,000 yẹn tún kọ́. times 12. O tún ṣe ń lọ ọ̀gẹ̀ pé 10k bọ̀bọ̀ yìí may just go quick. ṣe sáré bá wa lé jáde kó jáde ń sìn sí. Ó di bọ́tà ń sìn sí. Ó yẹ ṣe sọ̀rọ̀. Olórun àjùlọ́lá fi hàn yẹn. Olóṣì òun ó kéré sí nọ́mbà wa. Olóṣì ni bọ̀bọ̀ yẹn. Bọ̀bọ̀ yẹn ò kú dà. Àánú kò sínú wọn. Ayé mi ti bàjẹ́. Ilé yòó ń ṣọ̀rọ̀ di 1.7 million. Mo lose lálẹ́ yìí. Ó wà ní kí n bá sunkún. Anytime tí bá ti rí pé nǹkan rí ń bọ̀, ìkọ̀kọ̀ kan máa block ẹ̀ ṣáá ni. Kò yé mi náà. Ta ni mo ṣe? Bàtí mo dé kàfé lálẹ́ yìí. Mo sọ fún mo ní mo fẹ́ browse. Bàtí máa bẹ̀rẹ̀ tẹ́ni yẹn ń bá mi sọ̀rọ̀. Báwọn guys kan ṣe wọlé nìyẹn o. Wọ́n ní okay o, everybody bọ́tà o. Àwọn làwọn fẹ́ lo kàfé. Bí kàfé attendant yẹn sọ fún mi pé ẹ dandan o mo gbọ́dọ̀ dìde wọ́n dáwọ́ mi padà fún mi. Ẹni yẹn bá mi sọ̀rọ̀ mo dẹ̀ bí ní kò fẹ́ fún mi ní control number ni. Ó mọ̀ kó tó ṣẹlẹ̀ ṣé ó ṣe lè padà lé lọ́la náà. Ọlá àwọn white men tó bá ń bá ẹ sọ̀rọ̀ tó bá ti dáhùn àwọn òkè guy kò serious then ó lè jẹ́ scammer ni. Ọjọ́ náà bàrà jẹ́ everything náà wà okay. Ẹ káàmù sá. You again. Ẹ kálẹ́ sá. O kì í gbọ́rùn rárá ni. Ṣé wọ́n yún ẹ lé mi ní bọ̀bọ́ yìí? Àbí wọ́n tẹ̀lé ẹ wá láti ilé yín àbí wọ́n ní òun lé mi káàkiri? Ṣé me and your family á dá nǹkan kan pọ̀ ni? Okay, now o tún ti débí àbí? O tún ti débí? O ti wá jẹ talẹ́? Mo ò dẹ̀ tí ì fún ẹ ní búrẹ́dì àtẹ̀wà. Okay, o délé o bẹ́ bà. Kò sẹ́bà lálẹ́ yìí. Ọ̀dẹ̀ o àwáyé má rẹ̀ níjọ ni ẹ o. Òjò wèrè torítorí. Oyin tó bá wò dáadáa wàá rí pé èso rere kan ò lè tara bọ̀bọ̀ yìí jáde. Ìwọ náà ò wo ni. Ṣebí tó bá máa tiẹ̀ lé ọkọ wàá fẹ́yàn gidi náà. Kí ni ìṣòro ẹ gan-an? Ok, kò sí wàhálà, ọ̀rọ̀ ẹ ti yé mi. Mo ti mọ problem ẹ gangan sìn. Ṣé wọ́n ò mọ̀ wípé ọkùnrin tó bá wà tó bá ń depend lé owó obìnrin òkú ni òkú. Òótọ́ ni ọmọkùnrin tí ò bá lówó lọ́wọ́ òkú ni èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ kó bá lè lówó lọ́wọ́ ni owó lèèyàn fi ń ṣayé owó lèèyàn fi ń ṣohun gbogbo láyé yìí àgàgà ọmọkùnrin ó gbọ́dọ̀ ṣiṣẹ́ kárakára torí ó máa gbéyàwó sílé ó máa bọ́ yàwó máa bọ́ ọmọ ni wàá tún bọ́ àwọn òbí ẹ àtàwọn àbúrò tó wà lẹ́yìn kí ló ṣe fẹ́ ṣe tó ní ṣiṣẹ́ béèyàn ò bá dẹ̀ ṣiṣẹ́ wò lè lówó olúẹ̀dì nàná títì nìyẹn ó dáa kọ́mọkùnrin kó ṣiṣẹ́ kárakára iṣẹ́ kó ṣiṣẹ́ dójú àmì kó lè lówó lọ́wọ́ tó bá lówó lọ́wọ́ ìyẹn náà fi mọ ọmọkùnrin o béèyàn ò bá ti lówó rárá olúẹ̀ ti dòkú lẹ́yìn kan gbèsè kí ló dẹ̀ lè ṣe tó fi lè lówó lọ́wọ́ kó ṣiṣẹ́
iṣẹ́ tó tó iṣẹ́ tó bá gbáṣẹ́ mú tó ṣiṣẹ́ wàá rówó owó ò lè wọlé wá bá ẹ níbi tó sùn sí àfi kéèyàn ṣiṣẹ́ o iṣẹ́ òun ló jàre òṣì iṣẹ́ ni kókó. òótọ́ ni mọ́mísí sọ fún yín o owó ló ṣègbèrè ẹ̀yin náà wọ́n sí ẹ lówó lọ́wọ́ ẹ wá bọ́ sí gbòòrò ń bẹ̀ yẹn kò wọ́n ọmọbìnrin kan fún lóyún ẹ jọ ẹ sọ fún mi ṣókùtà lẹ fẹ́ fi tọ́jú ẹ àbọ̀mọtẹ bá bí kò ní lọ sí skul ẹ àánú yín ṣe mí ẹ ronú yín dáadáa kẹsùn mẹ́ta tí ọmọkùnrin sùn. ológìnní bá gàjà ojú àtólé ojú àtòkò ojú mọ́kànlá ni wọ́n kí Ẹlẹ́dùmarè má ṣílẹ̀kùn ọjọ́ sílẹ̀ ojú mọ́kàn ò ní mọ́ kí àkìtàn ohun tí bá lu ẹ̀ kó má gbọ́rẹ̀ tí wọ́n ire olókun ire ọlọ́sà kó wá bá èmi tún mi ṣe ọmọ àbẹ̀bí ṣúgà lẹ́nìí ajé ni mo pè ajé ni mo pè ajé olókun ṣèmi ajé. Egun burúkú tí ń fa gbóńlé epo òrìṣà burúkú tí ń fi túbù rọ́bà ń tẹ̀ àjànàkú tí ń gbìmọ̀ ọmọ sùn jẹ́jẹ́ anamọ bí ẹni lagi wà yes wọ́n tún sanwó wọ́n tún sanwó wọ́n tún sọ lẹ́nì kan sí gbòòrò wọ́n tún sanwó. Baby, can I have some? Oh. Sorry, chocolate flavor one, right? Just as well. So, we'll do it. Maybe what about your son? So what?
cool. Sugar. Àtẹnu. A ní tọ́lọ́hún òní. Ojoojúmọ́ lọ́dún everyday is a bad day on your side. Ọ̀rẹ́ mi Sky. Egun burúkú tó ń fagbó nílé epo. Sky. Àjọ̀nú èèyàn tó ń fi túùbù rọ́bà ń tẹ̀. Sugar. Pẹpẹ. Ẹkùn tí ó ń bóbìnrin sùn jẹ́jẹ́. Àrùn mọ̀ bí ẹni lagi. Láù. Wọ́n tún ti sanwó. Wọ́n. Owó ti wọlé. Hey, tell me something. Òun tún dà. Sugar. Ẹ dìde. Wọ́n ti sanwó. Owó ti dé. Sugar. Millions of dollars. Congrats, baba. Wọ́n tún gbà. Wọ́n tún ti gbé. Wọ́n ti sanwó. I feel you, Sugar. Siwere, congratulations. Again. Ọ̀rọ̀. Wàá ṣe ẹ̀ ń tó ṣẹlẹ̀ ní pé. Dìde. Àtẹnu. Dìde. I will stand up. Okay. I roll down on my feet. Oya. Ẹ jẹ́ ká wọ gbóró ká lọ mú gbogbo ẹ̀. I speak traditional. Baba, I want make we go kulele. Akọ̀ṣe kí ni? Àbákọ́kọ́ wọlé sí àìdé. Sugar. Pẹpẹ. Sugar. Àgbà. Lálẹ́ yìí. Wọ́n dára. Sálẹ̀ ìlànà. Sálámà. Lálẹ́ yìí. Wọ́n dára ó máa yìí. Tọ́sẹ̀ yìí máa fi kalẹ̀ máa fa aṣọ ẹ̀. Akọ̀ṣe ló máa bá fa aṣọ. Over the top. Oh, someone you know that. Well, that baby lady. Oh, someone you know that. Well, that baby lady. We hustling every day. We making paper today. We making that money plenty like tonight. I bet you don't pay. We hustling every day. Papa God show us the way. We thanking God for giving us in abundance everything day. Because nothing do you, nothing do me, nothing do us. If you're happy and you know it, oh yeah, that's it for me. Oh, someone you know that. Well, that baby lady. Oh, someone you know that. Well, that baby lady. Some the wish they make a fall down. Some the wish be like some the praise they make a run back. Saturday, Baba Jamu, but they go duty. Baba Munu, me too. I get to know Baba Mufera Moto. I get to know Baba Mufa Kolemole. I get to know Baba Mufa Delemu. I get to know Baba Mufa Waila. Ọmọdé olówó kò wá gbà. Ṣúgà ló ní kò wá gbà. Nọ́mbà wọn tó ń sọ àròsọ̀tọ̀. Yébà no be small thing. No be smell o. No be small thing. No be smell o.
no, no. Oh man, no, for me, Jama, Sky. Oh yeah, she was doing it. Oh yeah, do any up. Sherry Cash. Oh man, no, 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 no. Sherry Cash. Oh man, no, for me. Cash money, Sherry Cash. Oh man, no, 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 no. Sherry Cash. Oh man, no, for me. I love banana. What you want to know the cash? Let them know. Hey. Okay. Jama, cash money. She was doing it. Oh yeah. Money I'm on fire. Odele obeba, kumoyi, kushope. Odele obeba, kumoyi, kushope. Atenuwa, jama, okele. Oya, do anyhow, yeah. Odele obo, kumoyi, kushope. Odele obo, kumoyi, kushope. Okele, file. Jama. Èmi á ní ohun tọ́lọ́hun eégún burúkú tí ń fagbó lépo òòṣà burúkú tí fi túbù rọ́bà tẹ̀ àjọ̀nú èèyàn tí kì í bọ́ ọmọ sùn jẹ́jẹ́ anamọ bí ẹni láàgì láàlá tó wọ́n sọ̀sọ̀. Báwo wà ní ṣe tí tí mo ṣe ti sọ̀rọ̀ yẹn fún kí ló wá sọ? Kò ṣe ní sọ nǹkan kan àìsàn kankan eléwu ó méwu dání o. Ilé ìgbọ̀ngbọ̀n àmìlẹ̀kùn nǹkan tó ń bà mí ló ń jẹ́ nìyẹn. Àbí kí ni wọ́n fẹ́ ṣe sọ́rọ̀ tó wà ní ìbàdí ọ̀rọ̀ ìsinmi ó lè lọ serious. Kò ṣe ní sọ nǹkan kan ó gbọ́dọ̀ take it serious nìyà. Hello. Ò ń gbọ́ ẹ wo máa pè é padà ní ẹ̀ ń pè é. Ọmọ mi á wà yìí tó wá pa Oyin. You have started again, abi. Mo ló tún ti bẹ̀rẹ̀. Dúró náà ẹ̀yin ò kí ń bára yín sọ̀rọ̀ ni. Dúró náà kí ló fa ẹkún fọ́rẹ̀ 247. Kò ní orin kankan tó máa ń kọ ní gbogbo gbàjú ẹkún lọ. Ṣé wo mọ̀ pé tí ẹkún bá pọ̀ lápọ̀jù ó máa ń sọ̀yàn di wèrè ni? Ọ̀rọ̀ Yorùbá òun yẹ pé bẹ́kún pẹ́ títí ayọ̀ ń bọ̀ lọ́la o. Ayọ̀ lè máa dọ́dún ẹ tó bá kọ́ntínú báyìí náà. Èwo ní rádaràda gan-an tó bá kọ́ntínú láti máa sunkún wàá máa gbẹ díẹ̀ tí wàhálà ẹ̀ bá wà lọ dé ọ̀run ta ló máa dá sí ọ̀run yìí mí nínà o kí ló dé. Pàálé nípa lọ́la dé tí ọ̀run ò bá fọ́ra bàbá máa bàjọ́ nítorí Ọlọ́run ọba ẹ máa bára yín sọ̀rọ̀ o òkè bára yín sọ̀rọ̀ ẹ jára yín gbé gidi má kó wà lábẹ́ mi o ẹ gbọ́ ìyẹ́fù ó gbọ́ onígbà tó ń ṣe à ń sọ fún ẹ kò ń ṣe òṣì òun kó ṣì mọ́ra wọn ẹ bára yín sọ̀rọ̀ bàbá yín lọ ó jà tí ó bá dùn kò mú dání sínú jù. Kò ṣọ̀rẹ́ bá a ṣe máa wá tún mi ṣe rí tó máa ṣe nǹkan tá a fẹ́ ní kókó báyìí o má sunkún o. That's my baby. Mi ṣe aláì gbogbo ó fi mí ilẹ̀ mi ṣe aláì gbogbo orúkọ báyìí ó kò dá mi dúró látàárọ̀ ẹ́. Má bì. Ó dá kí ló dé kí ló ń pè mí fún. Baby, mo need assistant. Mo ní contract kan tí mo fẹ́ ṣe tó dé worth $5 million. As of now, mo broke. Ẹgbẹ́ pé àmì àbí 3.5 to 1.5 wà lọ́wọ́. Ó mo ti fẹ́ rí. Baby, mo mọ̀ ẹ́ àbí wọ́kọ́
Too much money. Jọ yá mi lówó yẹn, máa dá padà fún ẹ. Mi ní kó fún mi o, máa dá padà fún ẹ. Wo baby, kí ni déètì mi? Lápẹ́ ní 17. Èmi ti lọ náà ṣùgbọ́n, but fún mi títí di ọ̀la àbọ̀túnla, màá send ẹ̀ sáàkàntì. Ní 3.5. Oh, lè lọ. Kí ló dé? Tí má ti rí ẹ bá inspiration ló jẹ́. Ẹ ṣe kí ní ẹ̀ fún ẹ. tó bá lówó tí ò bá lè ná. kókó ṣì ni mi. rẹ ṣòótọ́ ni gbogbo nǹkan tí mo ti ṣe ń lé ayé mi kò ju kí n ra bí abi green label kí n ra red label lọ. irọ́ ni o. digesting tí mo ṣe ń lé ayé mi kò ju pé bí abi pé kí n ra gold yìí kò dẹ́ ń ṣe gold àwọn yóò rò pé bí gold ni wọ́n mọ̀ pé panda ni. ọ̀rẹ́ ó dá sí nǹkan tí wọ́n lẹ̀ yìí. ṣọ́rọ̀ ni. ṣó mọ̀ pé àwọn kan tún wà tó yẹ kí wọ́n wá káwọn yí owó fún wọn síbi tọ̀dọ̀ wa. bí wọ́n ṣe ń sọ yẹn bí wọ́n ṣe ń sọ yẹn gangan bẹ́ẹ̀ làwọn kan náà wà tó jẹ́ pé tó bá máa wọ club ẹni sí ló máa boss bí a fi kọ́ máa boss champion. ọ̀rẹ́ gbàgbé ṣé bí wájú wa ló make sense everything kún yìí kò sí irú wá ń bì mẹ́. pàdé mi ṣé bó ṣe mọ ni ẹlẹ́wà ṣàkàn. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. pàpà yìí là ń jẹ níwájú ẹlòmíì. Ọlọ́run ohun yẹn nìyẹn. sójà gbóníkàlù kọjá máa pọ̀ bí nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ láìpẹ́. cheers jàre cheers. àwọn iṣẹ́ ìlú ìtẹ́ máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀fì kò bá ń lá. ìwọ ló mọ̀ yẹn. báyọ̀ ti ń gbé bí adi kọ́ọ̀pù tuntun tó fi ń ṣe ẹ̀ kọ́ọ̀pù $1 million $2 million tó fi ń ṣe ẹ̀ tí wọ́n á ní máa gbé kọ́ọ̀pù. àtàyè fọ́rin àtàyè lókè ojú pé ayé láyé o. sábà máníjà ẹ kú jọkọ ẹ kú ṣe. ẹ má bínú mọ́ nípa ní ṣe fàájì dáadáa ẹ má bínú tó bẹ́ẹ̀ sáà interrupt mi ẹ jọ mọ bí òun lọ sísàlẹ̀ kẹlọ continue ọtí níbẹ̀. kí ló fà ẹ́. wọ́n ti ra section níbi ilé ìlẹ́jọ́. jọ́ nítorí ọlọ́run Mr. Manager ṣé ọtí làrá ni àbásọpá ní sanwó ètò wa àbásọpá tún ní ràásì. ẹ̀gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀rọ fi lẹ́kọ̀ọ́ ẹ̀mú ìgbọ́n lè bọ́n bí ẹ̀sùn owó tí a fẹ́ sọ ṣúgà ti àgbo section ní ìjọ tó lọ ẹjọ́. ta ló ń jẹ ṣúgà. a ní tọ́lọ́wọ̀n ni as e dey hot for town. as e dey prep. for ìgboro. ogun kì í yù. àwọn ẹ̀yìn ṣe ní sùúrù. Me? You Islander, I'm a Prado. You? Oh man, girl. Get out. Sugar. Oh man, no, sugar. Oh man, no, for me. I see my people. What I want to me. I sight my people. What I want to me. Sugar. Lóní kò wá gbà. Ọmọdé olówó kò wá gbà. Sugar. Lóní kò wá gbà. Number one, don't no be smarting. No be smello. No be smarting. No be smello. Okay. Yo, babies. Yo, that's my job. What's up? Baby, what in the sọ fún ẹ? Ṣé torí owó tí mo yá lọ́wọ́ ẹ̀? Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kí n máa ta padà fún ẹ náà. No, owó kẹ̀. Ṣé orí bí mo máa wá ti máa ń lọ ẹ̀ mo like ẹ̀? Ọjọ́ olùfẹ́ wa mọ àwọn parents mi náà. Baby, mo ti ṣàlàyé fún ẹ. Ọ̀rọ̀ wedding wa mọ̀ wọ́n bí ẹ̀ yìí. Mo ní mo máa mọ̀ wọ́n. Fún mi ní time. Wedding kò ṣe kò lè jump into. Fún mi ní time now. Tí mi ṣe time for how long? Gbogbo nǹkan tó fẹ́ lọ́wọ́ ṣe fún ẹ now. You have this money and gbogbo nǹkan tó wà lára ọkùnrin ló wà lára ẹ̀. So why time all the time? Baby, lóòótọ́ ni gbogbo nǹkan tó lọ́wọ́ ń dá sí mi lára ló pé. Mo dẹ̀ ní owó but ó láwọn package kan tí mo fẹ́ fún ẹ.
Baby, Tobi tell me when you show go you. We need time. We need to roll now. Baby, stop. But I don't want me to make any pie. Because you like it, you love for me. But you can't see me. You go. Baby, go join me now. Please, don't do along. Oda, to baba mi jami ni bag. No. Shady cash, oh man, no for me. Tún mi ṣe èyí tó ń ṣe fún mi yìí dá. Ibo gangan ló wà. Gbogbo èèyàn ló ń ròyìn fún mi. Wọ́n ní ṣe ló ń gbádùn, wọ́n ló ti lówó lọ́wọ́, ó kàn ń jayé kiri ni. Kí ni tí mo ṣe tó tó yẹn? Ṣé mo ṣe ẹlẹ́ṣẹ̀ kan ni? Hello. Tún mi ṣe. Tún mi ṣe ti pa fún mi. Kí ni mo ṣe fún un? Kí ni ẹ̀ṣẹ̀ mi lọ́wọ́ Tún mi ṣe? Àbí mi ṣe ìyà tó dáa? Ìyá téèyàn fi tọrọ ìyá ni ìyá gidi ni kọ́nà kó bá wa fọ́ tó bọ́dà Tún mi ṣe nínú torí ẹ̀yìn ọmọ Tún mi ṣe èmi ni mo bí ẹ pa ní kékeré. Mọ́mí máa rò pé ó ti kò tẹ rí pé ti dàgbà rẹ̀ ẹ̀ṣùjọ ìṣàmú ènìyàn máa rò pé jọ. Ọmọ mi tó kọ́ ti fún mi ó lọ́mọ mi ń gbádùn. Wọ́n máa ní fún mi ṣe fún ti ra mọ́tò tí ó fún mi. Tún mi ṣe kí ni? Fún mi ṣe ra mọ́tò tuntun. Another one. Oyin, máa wo bọ̀bọ̀ yìí níran. Ó jẹ́ pé kó lọ bá a. Kó sì ẹ̀ fún ẹ lówó díẹ̀ kó gba ṣọ́ọ̀bù kó kúrò nínú oòrùn yìí. Ṣé bí wọ́n ṣe máa wòran lélẹ́yìí? Ó dé ló bá náà. Ẹni dúró, ẹja wẹ́lẹ́wà lọ́gbà wá ní iwájú. Tinubu, bọ̀bọ̀ yóò kí n gbé kọ́ mi. Tún mi ṣe ò kí n gbé kọ́ mi. Mo ti gbà tí mo pè báyìí kò ní gbé kọ́ mi. Mo tún lọ sílé ẹ̀gbọ́n wọn jẹ́ kí n rí. Ó lọ sílé ẹ̀wọ̀n jẹ́ kó rí. Ṣé ó le tó bẹ́ẹ̀ yẹn ni? Pẹ̀lájúrì wàhálà lórí bọ̀bọ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Bọ̀bọ̀ yìí dájú o. Tún mi ṣe tó dẹ̀ mọ̀ pé mò ń jìyà lẹ́gbẹ̀ẹ́ títì. Kókò tẹ bá mi wó kékeré kan kí n kúrò nínú wàhálà tí mo ṣe. Ẹgbẹ́ mi ló ń gba ṣọ́ọ̀bù. Pẹ̀lú gbogbo ìdààmú mi lórí bọ̀bọ̀ náà. Ṣó dáa? Ó dáa o. Ọmọ wọn tẹ̀mí máa sọ fún ẹ. Ó ní jẹ́ kó sú ẹni o. Tẹ́ṣin bá dá èèyàn máa ń tún gùn ní o. Iṣu àtẹnumọ́ràn ò dẹ̀ kì í jóná. Wàá lọ bá ni wàá ní kó jọ kó ṣàánú ẹ̀. Ó ṣàṣe wàhálà lórí ẹ̀. Ibi tó bá lè ṣe lèèyàn sí máa ń jẹ. Àbí ó ní jẹ́ kó sú ẹni wàá máa pé wàá máa tẹnumọ́ fún ni pé kó ṣàfún ẹ lówó ni tó fi máa dá ẹ lóhùn o. Ìmọ̀ tèmi sí ẹni yẹn o. Torí o lè dákẹ́ báyìí kó máa wò. Ìyá yìí pọ̀ jù náà. Àti ẹ̀ẹ́dẹ́ tó bá first. Tó bá first. Èmi ò kí n tàn kó sí lórí ìgbà mi. Àwọn Korea, India ló wà. Ṣó ti jáde ni? Ìmọ̀ ìṣẹ́ wọn fún jẹ́ bẹ́ẹ̀. Love you, make I love you, baby, oh, baby, oh. Kiss me, make I kiss you, baby, oh, baby, oh. Baby, let me love you, baby, kiss me, baby, make I kiss you, baby, oh, baby, oh. Baby girl, you mesmerize me. I've been searching, and you finally found love. Yay! Kí ló ń bọ̀? Oya wa ń bẹ̀. Hello, what's up? Baby mi. Ṣúgà. Kò ń ṣe ṣúgà. Àtẹnu. A ní tọ́lọ́run ò ní. Bẹ́ẹ̀ni. The person I have where God is not. What's up there? So many money. This is the way. Maybe that's why you. You fuck my baby. You fuck my. Àtẹnu. Yeah, what's up? You meet me inside the garden. Oyin, bọ́ mo sọ fún ẹ náà. Ṣé mo sọ fún ẹ pé tó bá ti fi máa wá bí máa pè mí? Tún mi ṣe. Ìgbà tó yẹ pé tí n bá ti pe ò ní gbé kọ́ mi.
a dẹ̀ retí pé a ò bí ọmọ wá sọ́dọ̀ mi ò wá sọ́dọ̀ mi bó àtàrọ̀ ni mo ti ń dúró mi ti jẹun kankan látàrọ̀ àtàrọ̀ báyìí mo ti dúró tí mo wà yí pé màá ṣàrí ẹ lẹ́ni ṣá. Oyin tó bá pè mí tí bá ti gbé kọ ó yẹ kó mọ̀ pé mo busy ni mo busy ni now ó yẹ kó mọ̀ ó yẹ kó understand ni. tún mi ṣe o busy Oyin dàmà ló ń bá sọ̀rọ̀ ìwọ ọmọkùnrin tí ẹ sọ fún mi náà kí ni mo ṣe fún ẹ aṣáá ní nǹkan tí mo ṣe tó fi ń wù àbáyé kí lè ṣe mi má bẹ́ẹ̀ sọ fún mi kí ni mo ṣe fún ẹ. Oyin dà ó ṣẹ mi àmọ́ ó ní kankan tí mo ń put through báyìí tí bá ṣe tán máa jẹ́ kó mọ̀ ṣó yẹ máa jẹ́ kó mọ̀ ọmọ kan tó ṣẹlẹ̀ màá wọ ẹ nílé. tún mi ṣe ò ní wá bó ṣe máa ń sọ gbogbo gbà lélẹ̀ ò ní wá. Oyin dà àní mo promise máa wá mo promise ẹ máa wá ṣùgbọ́n Iko bá mi fún ní 2,000 naira. Sugar. Yeah, 2,000 naira. Ọkọ, ẹ jẹ́ kó pé 5,000. Ibi tí mo ti wá jìnnà. Ẹ lè wá gbà yẹn jọ mi. Ẹ wá máa lọ. Ẹ ṣé. lẹ́wọ̀ bàbá mi ṣàlàfíà ni pẹ̀lẹ́ ilé ńkọ́. ǹlẹ́ my dear ṣàlàfíà ni. adúpẹ́ ma. ǹlẹ́ ẹ kí lorúkọ tiẹ̀ o. Olúwatúnmiṣe ni ma. Olúwaṣunmiṣe, what a nice name. ìlú wo ló ti wá. ọmọ Èkó ni mi ma. ọmọ Èkó mi báyìí. bẹ́ẹ̀ni. that's good. pẹ̀lẹ́ it's good to have you here. báwo ni ọkọ mi ṣàlàfíà ni. kí máa lè dá ẹ dúró púpọ̀ jù ìyàwó ẹ̀ ti ṣàlàyé púpọ̀ fún mi nípa ẹ̀ ṣé wàá rí bẹ́ẹ̀ ṣe wà yìí èyí náà rí pé tí ń dàgbà ẹ̀ kéré sí mọ́ wọ́n lè máa ń sọ pé nǹkan tó bá ti yá kò pẹ́ mọ́ ó bẹ́ẹ̀ tàkẹ́ ètí mú déètì ká ṣe ní ta máa ṣe ṣé wàá rí ọmọ mi tí ò ń wò yìí tí wọn náà bá rí dáadáa wàá rí pé kò sọ́wọ́ ìyá lára ẹ̀ èèrà ò gbọ́dọ̀ rìn o torí Ọlọ́run ṣàánú mi nǹkan kan gbọ́dọ̀ ṣe o tó bá ti bọ́ọ̀dì sọ́dọ̀ ẹ̀ bá mi tọ́jú ẹ̀ dáadáa o Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín. ẹ ṣe gan ma mo promise yín pé ìyàwó kan ò ní jẹ. ok dẹ̀ Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú ẹ̀yin méjèèjì so gẹ́gẹ́ bí ṣe sọ nǹkan tó bá ti yá kan kò pẹ́ mọ́ o.
mo kọ̀ wọ́n pé bọ̀dá mi ṣá. ṣé bó gbàgbọ́. mo gbàgbọ́ o. torí pé èmi náà ti ń gbọ́ wọ́n ti ń kọ́ ní ẹ̀sìn létí wọ́n pè bẹ̀bẹ̀bẹ̀ pé ọmọ ẹ̀ ti lówó kíní kan nígbà wọn pé bí wò ṣe nígbà tó ọmọ mi tó mi ṣe á lówó kò wá níwájú. mo tiẹ̀ gbàgbọ́ náà. má gbé kíní wo ṣọ́ọ́tì rà ṣọ́ọ́rà ta náà. ó yà mò ń bọ̀. Ego. Ọ̀gá ńlá ti wà ní wọ. Ego. Kò sọ́mọ̀ wọ́n láṣọ láti wà. Ego. Tá a bá ti yà ti ń là kò sọ́mọ náà. Bàbá Èkó tó Èkó kí ló ṣẹlẹ̀ tí gbogbo gáràjì kan ń dàrú tẹ̀ ń pariwo tẹ̀ ń ṣe rọ̀tìrọ̀tì ń bẹ̀ kí ló fà á ó dẹ̀ wà ń bẹ̀. Aláyẹ gbọ́. Ìfẹ́ gbọ́ pa ni. Fóònù yín rìn. Burúkú. Ó fa bẹ́ẹ̀tì wọ̀nyí lára kò ní bàjẹ́ fún yín. Àrò ọ̀gá ni só ti ń rùn. Irọ́ ni o kí ló ṣẹlẹ̀. Aláyẹ ọkọ ọmọ yín yẹn ni. Ọmọ wo lọmọ ẹ. Ó ti gbá yìtìyìtì ó gbá ẹkẹẹkẹ ó wà nílẹ̀ tẹ̀dí ó nà fẹ́ everybody ni kò ṣeré. Olórí púpọ̀ ọmọ tó máa ń ti alẹ̀ jẹ káàkiri yẹn ló ń gbé ọkọ ọmọ mi. Ọkọ ọmọ yín ni. Gbàgbéjọ má sọ bẹ́ẹ̀ mọ̀ ìwúlò yìí gan. Ó ti pa àwọn aláàfáà ó ti pa súná mi. Ẹ bẹ pé ṣúgà yíyọ ṣúgà gbogbo nǹkan ló máa ti ń dùn ṣúgà ló ń jẹ ń sìn. Àná ti gbowó kò wá ná gbé èmi ná bẹ́lẹ́rẹ́ bèbè gbàwẹ́ gba tí gbàwẹ́ gba tí gbàwẹ́ gba tí. Dá ló ń sọ bọ̀bọ̀ tó máa ń wá jẹ búrẹ́dì lọ́dọ̀ yìí àbí. Ta máa ń nà kiri yẹn tó pé ẹ tún mi ṣe. Gbàgbé òṣìjọ ò ń dream ok ọ̀rẹ́ ti yé mi kó mọ̀ pé láàárọ̀ yìí àmì mo fi fóònù jẹ fúnra mi ok Èkó máa bọ̀ ní gíláàjì wa bá mi bẹ̀ mi gbọ́dọ̀ ṣáájú ìyá ẹ̀dẹ́ bẹ̀ o kò wá ń lálà lọ́wọ́ táwọn tí mo máa pè é yẹn kò tí ì rọ aláyẹn fún mi aláyẹn ló ṣẹ̀fẹ̀ ṣe kí ni ló ṣẹ̀fẹ̀ rọ́ fún mi ń sìn àbí kò jọjọ tún nǹkan mi sọ. Olórí ajẹ́kẹ́mi àtọ̀gẹ̀dẹ̀ jọ ń lálà ni. Olórí alẹ́ yóò ṣe kí mo léyò lálà rárá ó dàbí kọ́ jẹ́ bẹ̀ fún ìwà olórí mi lè fi lófo. Ẹ̀yẹ má dé òun lóhùn ṣé yẹn méjì lè làárọ̀ àlákọ̀pọ̀ náà ni ó jẹ́ yàrá ẹ̀ ń bèrè tó yọ ń sìn kó farabalẹ̀ kó gbọ́rọ̀. Bá mi sọ̀rọ̀ mo fẹ́ gbọ́rọ̀ ń sìn. Aláyé níbi tí mo wà tí mo ti ń rọ́ọ̀sù tí mo ti ń rọjú mọ́ ọmọ yẹn tí mo ń gbà lọ́wọ́ pé kí nìdí bàtẹ̀yìn lè pè nìkan rí nǹkan ló kàn tẹ pẹ́ẹ́ èwo ni wèrè tó ń pa ìwà abẹ́ pa ìyá ẹ̀ ni tí máa yọjú àwọn ọmọ ogun ti pọ̀ lórí ẹ̀ bí àfigbà ẹ máa mú lọ àfigbà ẹ máa mú lọ kò rójú náwó rárá sẹ̀. Bọ̀bọ̀ tó dàbí ẹran tó fi ń palẹ́ yẹn. ọjọ́ máa ń nà kiri yẹn tó rí lẹ́gẹ́lẹ́gẹ́ wọn báyìí yẹn. Irun kún wọn lórí ìgbà kan bíi ti wèrè báyìí. nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ bá àdójé pè lọ tẹ bá ṣe pè sí wọn bá yín wí. Àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni jẹ́mílẹ̀ tó bá ti jẹ́ kó ti rówó e ayé oyin ti bàjẹ́ nìyẹn. Ẹ ṣépè fún ọmọ yín aláì. Mo jẹ́ kí n ṣépè fún náà. Báwo lọkọ ọmọ tèmi ìbọn kọ ọmọ mi la pè ń sìn àbí tó ṣe máa lówó lọ́wọ́ tó yín dẹ̀ máa rùn panu lé mi bẹ́ẹ̀. Wọ́n yìí máa kí ọmọ yẹn ó lè máa tí ì kan. Ẹ bọ bàbá ẹ gbá lọkọ ọmọ yín tẹ́lẹ̀. Mo ti fẹ́ gbà ń sìn ìgbà tó sọ pé olówó pé ó ń ya bẹ́ẹ̀lì ó ń ju bẹ́ẹ̀lì. Bí akọ yín kọ́ ọmọ yín pè. Ó dẹ̀ tún ọ̀gbẹ́ kò lè tí ì rìn jìnnà. Ọ̀nà Ìbàdàn expressway. A lè bá. Bàbá ẹgbẹ́ tó wà lára mi kọ́ jù dìlíbà yín lọ. Irọ́ ni o. Àmì ó jù dìlíbà yín lọ. Rí gẹ́tọ̀. bá gàjà ojú àkálé ojú àkáko ojúmọ́ kan ò ní mọ́ k'Ẹlẹ́dùmarè má ṣílẹ̀kùn ọjọ́ sílẹ̀ ojúmọ́ kan ò ní mọ́ kí balùwẹ̀ òun tàkìtàn má gbọ́rẹ́ tiwọn ire ọlọ́kun ire ọlọ́sà kó wá bẹ̀ mí tún mi ṣe ọmọ àbẹ̀bí ṣúgà lẹ́nu ajé ni mo pè ajé ni mo pè ajé ọlọ́kun ìṣẹ̀mí adé.
dẹ̀ bọ́ta. mo rí Túnmise ní ilé wa lénìí dádì mi ní ó wá gba àwọn kankan lọ́wọ́ àwọn but ibi tí problem wà ní pé wọ́n ní kò dúró gba instruction tán tó fi sábọ́ta. instruction báwo kò yé mi. nǹkan tó ń fún un wọ́n ló ní instruction tó gbọ́dọ̀ follow every year a máa ṣètò fún kinní yẹn bóyá August 16 náà pé every ọdọọdún kó dẹ̀ gbọ́dọ̀ yẹ tó bá yẹ wọ́n ló lè wò kó dẹ̀ dúró gbọ́ ni mo ní kí sáré wá sọ fún ẹ. ṣé kò tó ní kó wá sọ fún mi. ṣọ́kò important ni kó tó bá dé báyìí dé bá mi nà ó. ṣé gan ni ọ̀rẹ́ mi ṣe máa sọ fún wa kì í fún. ojú nǹkan mi máa rí ọ létà. Túnmise ń gbọ́ kí ló lọ sí lọ́dọ̀ bàbá Bọ́sẹ̀. Dádì Bọ́sẹ̀ èmi mi ò lọ́bi kankan o. o ò lọ sọ́dọ̀ bàbá ewé gbé mi. ṣé wọ́n fẹ́ máa parọ́ fún ẹ ni. Túnmise ṣé Bọ́sẹ̀ fẹ́ máa parọ́ fún mi ni. àbí ṣó yẹ kí wọ́n máa parọ́ fún mi ni. ó dà Oyin ṣé kò tó kí n jáde sọ̀rọ̀ ara mi ni láti jọ yìí mo lù kó dún ó tó kí n jáde sọ̀rọ̀ ara mi náà. Túnmise mi ò sọ pé bó ṣe jáde sọ̀rọ̀ ara ẹ̀yìn ò dáa o at least nǹkan tí ò dá ń fàdúrà ìtótú dáa náà àdúrà náà la máa gbà pé Ọlọ́run jẹ́ kó máa dá lọ àmọ́ ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ ẹni tó bá ṣe dópin la máa yìn nígbà tó lọ síbì kan tó wà ní sùúrù wádùwádù ara yìí náà ló fi sáyé sákú ń bẹ tó gbọ́ àwọn nǹkan tó yẹ kó gbọ́ dáadáa gbogbo explanation tó yẹ kó gbọ́ gbogbo instruction tó yẹ kó fún ẹ bẹ ó dúró kó gbọ́. bàbá explain fún mi wọ́n sọ fún mi ṣe máa lo àwọn nǹkan tó fún mi ó tọ́. Túnmise alóòdó gbáláyé dáadáa ok ṣùgbọ́n pàtó sọ pé ó jẹ́ kó máa ṣe àwọn ètùtù kọ̀ọ̀kan ní 16th of every August ṣùgbọ́n pàtó yẹn. mi ò dúró gbọ́ yẹn o. ìgbà tó ní sùúrù Bọ́sẹ̀ ló wá bá mi lé o ló ní pé bàbá sọ pé òòdó gbọ́ àlàyé yẹn mo sọ fún pé kí n sọ fún pé kó tètè padà síbẹ̀ ó lọ gbọ́ gbogbo nǹkan tó ní kó yẹ kó ṣe kó farabalẹ̀ kó gbọ́ everything. tó bá di ilé ọ̀la màá lọ yọjú sí bàbá màá tún lè mọ nǹkan tó tún fẹ́ sọ fún mi. ó bẹ́tà. ogoro bí àgbójúgbó kí ẹ wá rí sìgá kó fi lé èyí làwọn ògùn mọ́ wálé ọlọ́run tẹ̀lé fi yan rí àwọn òrì. ẹ kálẹ́ sà. ẹ ǹlẹ́ o. ẹ jọ bàbá ewé gbé mi mo bèrè. bàbá ewé gbé mi. bẹ́ẹ̀ ni ewé gbé mi yìí báyìí ló ń gbé. ṣé kò sí sà. mo sì mú mi rántí ẹdún ẹyin ò gbọ́ nǹkan kan ni. pé kí ni. kòkòrò jẹ́ ń gbádùn obì tó gbó. Túnmise ìwọ náà ti gbọ́ ó ṣe gan-an. kí ló ṣẹlẹ̀ mi ò gbọ́ kankan kí ló ṣẹlẹ̀. o gbọ́ kankan kí ló wá ṣe ń bíbà. èyí ní August 16. ètùtù tí yóò bá wá ní kí wọ́n á ṣe ni mo fi wá ṣe. ìyẹn ní August 16. Túnmise dáàdì mi ti kú. dáàdì ṣe kí ni. dáàdì ti kú. ọrùn ni lójú bó ṣe sẹ́rí gbàṣọ. tèmi bá mi. ọ̀nkú ẹjọ́ ẹ̀pù wo lè lè ṣe fún mi ẹjọ́. kí ni o. ìṣẹ̀mọ́ bí màá ṣe ṣàlàyé fún yín ọkọ ọ̀rẹ́ mi ni wọn àtọ̀rẹ́ mi jọ fẹ́ra wọn ó dẹ̀ máa wá ṣiṣẹ́ lọ́wọ́ dádì òun náà ṣe tọwọ́ tẹsẹ̀ ajé ni ètùtù ẹ̀ ló wá ṣe lénìí àbí ọbẹ̀ tí mo ṣe níbẹ̀ bóyá lè bá wa ṣe fún. tọwọ́ tẹsẹ̀ ajé ó sì mọ owó díẹ̀ báyìí ló kú o díẹ̀ ló kú o kágbọ́n mi ó kọ́ mi báyìí jáde láyé díẹ̀ ló kú. mo fẹ́ ṣe fẹ́ torí ọ̀rọ̀ mo ti mú wọn lè ṣe sí ọ̀rẹ́ rẹ̀ tó kù ẹjọ́ ẹgbẹ́ ni kọ́kọ́ tó lè bá mi bá ṣe ọmọ yìí àṣírí sọ. bàbá bí gbogbo ẹ ṣe jẹ́ nìyẹn abájọ ẹ gbà mí ẹ rà ń kalẹ̀. Tete je ọ̀wìnrìn ọ̀wìnà tete je.
díẹ̀ bọ́ pẹ́ yẹ kẹ́tẹ̀. Ètí ìṣàwúrò di wíri. Wọ́n ní ó kalẹ̀ ẹ̀bọ ní ó ṣe. Ǹjẹ́ mo léwó mo dàbí ara òde wíri? Kékéje. Ọ̀wìnrìn ọ̀wìn náà kékéje. Èmi àti ìtàgé náà fún ẹ. Ṣé o pé ẹ máa ṣe ètùtù yẹn fún mi? Bẹ́ẹ̀ni, ó ti fún ọ. Àbọ̀ yóò ná lọ́wọ́. Èló ni bàbá? Owó tó bá ti níye àbúrò ti kàn. Ẹ̀wẹ̀ ni a máa sọ̀rọ̀. Ẹ̀wọ̀n bí ti ń wà ẹ̀wẹ̀ ni a máa sọ̀rọ̀. Yóò ná ní owó. Yóò ná ní 50,000. 50,000 naira. Ẹgbẹ̀ márùn-ún. Bàbá, máa dọ́bù ẹ̀ fún yín. Máa fún yín ní méjì ẹ̀. Bàbá ti pọ̀ jù. Èmi kan ní ọ̀dàní o. Èmi àtàwọn onílẹ̀ láti ọkùnrin mọ́ra lọ́ọ̀dún tó wúlò jù. Ẹ̀yin àti àwọn onílẹ̀ yẹn ẹjọ́ náà á tó yín náà máa dọ́bù ẹ̀ fún yín. Máa fún yín ní méjì 50,000 naira. Ẹjọ́ ẹ̀ ṣàlùyẹ. Mo ti ṣe òtún ọjọ́ náà fún ọ. Ṣé ẹ máa ṣe fún mi? Bẹ́ẹ̀ni. Ó ti gba gbogbo lọ́wọ́ kù. Ó ti fún kú lẹ́yìn pẹ́pẹ́ yẹyẹ. Bí n bá ṣe náà fún ọ. Bí n bá ṣe ìtàgé náà fún ọ. Mo dáhùn. I see my people, my people.